أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدبني يدورون ọlọ́run kọba àṣẹ́kẹ́sìkẹ́ fún wa náà wa Muhammad gbogbo àwọn alfáwà aláwọn ènìyàn ọlọ́run bí àwọn tọrọ fún bàbá àgbà Sheikh Alim ilẹ̀ bí gọ́rẹ̀ nísàlẹ̀ kòtò ní sàkámà ní kòkòrò lérùgbó lásùn náà lónìí yankí gbogbo alfáà láwọn afá lálálálá tó ti lọ nísàlẹ̀ ẹ̀fẹ́ lọ́nkọba akẹwọn àwọn ẹni rí tí wọ́n ti lọ nísàlẹ̀ gàmbàrí láwọn afá lọ́nkọba akẹ gbogbo wọn lápapọ̀ gbogbo àwọn afá lálálálá tó ti lọ lókè màlẹ́ lọ́nkọba akẹwọn àwọn afá àgbàlagbàjì àti gbogbo kútó sún lágbàjì lọ́nkọba akẹwọn àwọn Sheikh Kamaluddin Al-Adabi lọ́nkọba akẹwọn àwọn àgbàrí gbogbo lọ́nkọba akẹwọn àwọn afá àgbà ní salati àwọn àgbà ní aláyá ní pàkátà ní arúgbó pàkátà lọ́nkọba akẹwọn wala ilaha illallah العلامة السودان الشيخ هادم عبد الله الفلور أنا كباك وأنا كباك ما أنا كباك سيكون سيفون أتام الفاهم أتام وريهم أتام مكيهم أتيك بوتي دلول في مجموعة بلاد القيامة أنا كباك أبو ملاقب ولا لا إله إلا الله ولا القرآن الكريم خليفة اليوم الشيخ محمد حبيب الله آدم عبد الله الفلور أتبقوا أي خطوة تدريس من المركز أتبقوا فروق مركزيين كاكر بقوا باي كيس أدبي كيس مركزي كيس مسمارات بقوا بتكال بقوا في سيتين تسي ولون قبل ما يدلوا أنا كباك ملا دار أبو ملا القيامة ولا لا إله إلا الله بسم الله قل هو الله بسم الله إنا أعطينا ẹ̀rí gbogbo ẹni tí Ọlọ́run bá ní kí ó wọlé ẹ dákun mo fẹ́ bá mi share program náà nítorí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo fẹ́ kákan tàn mọ́lẹ̀ díẹ̀ nínú ìmọ̀ díẹ̀ tí Ọlọ́run ní káwa náà ní mọ̀ nípa rẹ̀ tó jẹ́ pé tá bá ní ká dákẹ́ ká pa òdodo mọ́ á rí inú Ọlọ́run láyé kódà a tún lè rí lọ́dọ̀ Ọlọ́run ní àkíyàmà ìjẹ́ wàhálà àwọn kan àtòógùn àwọn kan tọ́lọ́run ti ní wọ́n gba wájú kọjá tá bá wá fi ládá wọn àti ogún wọn àti iṣẹ́ wọn tá bá fi pamọ́ látún ojú rẹ̀ níwájú Ọlọ́run ẹ̀rí ìṣẹ́jú kan wákàtí kan ọjọ́ kan ọ̀sẹ̀ kan oṣù kan ọdún kan ọmọlúwàbí ènìyàn ò ní tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kó wíṣítì máa lọ́wọ́ àbí kọ́kàn wá lọ́fẹ̀ẹ́ lófò kọ́mọ̀ ní orípa kankan nínú nítorí pé níta ti lò nínú ìsẹ̀mí ayé tá a bá lò síbi iṣẹ́ kan ni a bá lò sáàyè kan ni yíò ti tún lọ nínú ìsẹ̀mí ayé tá a mọ̀ kà kún pé a tún máa lò èyí tó tún kù tí tó ń bọ̀ wá táà ti lò ní a máa retí tó jẹ́ pé gbogbo a sì lò bá ti lò sí kò sí lọ́wọ́ ẹni kankan Ọlọ́run ló wà àwọn awuyewuye àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan làwọn èèyàn ń tẹ́sì mi tí wọ́n ń sọ sórí ọ̀dọ̀ mi wọ́n sọ sórí bọ́ọ̀sì mi àwọn tí wọ́n kọ ní kíkọ àwọn tí wọ́n sọ lọ́rọ̀ ló jẹ́ fọwọ́ lẹ́rán láti jó nínú sàdìkì náà bóyé àmì tí mo tún padà tún wá rí lérí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n ń kọ́ mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn táwọn míì ń fẹ́ máa pa lérí ọ̀rọ̀ ilé kéwú Darul Kitab wa Sunnah yìí náà wọ́n dá lórúkọ wọn sápà wọn yànnà ní ọ̀rọ̀ yẹn wọn ò gbé ọ̀rọ̀ yẹn láti pìlẹ̀ ibi tó ti yẹ kí wọ́n gbé ọ̀rọ̀ náà ó lè kílíà sọ́dọ̀ àwọn apá kan tí wọ́n bẹ lónìí ọ̀rọ̀ náà ó lè má kílíà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàtàkì jùlọ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kéwú tí wọ́n kọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí ò lè yé yín láíláí àwọn tí ó jẹ́ òye yín àbí tí wọ́n bá sàlàyé kí ni òkodoro ìmọ́lẹ̀ tí ń bẹ́ẹ̀ àmọ́ wallahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí díẹ̀ náà ní sọ àmọ́ wallahi òdodo lọ́pọ̀ jù mẹ́ ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ yìí tó bá jẹ́ pé ọ̀rọ̀ yìí tí ń bá wí tán tó bá jẹ́ pé irọ́ bá wá ń bẹ ń bẹ ẹni tọ́lọ̀ bá ní kó nímọ̀ pa rẹ̀ má jẹ́ wọ́n wí ìtàn fún ọ ẹni tó ju ìtàn bá sojú rẹ̀ ni mo fẹ́ kó jáde kó challenge mi pé irọ́ ni mo pa ìfẹ́ wọn ni wọ́n pé o ìfẹ́ wọn ni wọ́n pé ẹni tọ́rọ̀ bá sojú rẹ̀ tó wà ń bẹ tó mọ́ ìpìlẹ̀ rẹ̀ ó ní kó jáde kó fún mi lé sí ọ̀rọ̀ náà àmọ́ Ọlọ́run rá níyàn mi o Ọlọ́run ọba lè kí ọlá bó ṣe rá níyàn àti náà rabbukum أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا àníyàn tí kálukú fi ń sọ̀rọ̀ àtẹ̀yin tẹ́ fi ń sọ̀rọ̀ náà tó Ọlọ́run ló rá níyàn kálukú a lè máa sọ̀rọ̀ lẹ́nu kọ́rọ̀ má sì dédé tí ń bẹ nínú àníyàn àmá níyàn tí kálukú wa tá fi ń sọ̀rọ̀ Ọlọ́run ló ní kò sẹ́ni kankan tó sì lè ṣe dá tó lè ṣe ẹ̀san àníyàn láyé ní kìí ṣe Ọlọ́run àmọ́ kìnnìkan ni mo fẹ́ kẹjẹ́ kálọ̀ lè mà lámàdájú ni pé Olúwa bá lè kí ọlá yìí tó ń sàlàyé fún wa Ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون gbogbo tó wù kálukú wa ká lè dá lónìí ká jẹ́ lónìí ẹjá rántí àná ẹjá rántí ìpìlẹ̀ ẹjá rántí ìjọ́ tí kìíní tí ń jà nínú ẹ̀mí wa tí ń jà nínú ọkàn wa táà mú bó la fẹ́ gbé sí bó la fẹ́ lọ lórí ẹ̀ ẹjá wo ọ̀nà wo la fẹ́ wò táà ń sọ lérí bí kìíní yóò ṣe dàgbàsókè tí ó sì jẹ́ tuntun rí ẹjá wo bí kálukú wa bí kálukú tí ń lọ lọ́tún tí kálukú lọ lọ́sì bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ díẹ̀ ni mo fẹ́ sọ nípa ní kí náà kí ní gbogbo ẹnu sọ̀rọ̀ àmọ́ mo fi gbogbo yóò gúlẹ̀ sọ́dọ̀ ọba tó lẹ̀sán ọlọ́run wọn san kálukú lẹ̀sán àmọ́ ìjọ tí wọ́n bá fẹ́ gbé rúyìn látẹ̀yìn lérí ní tẹ̀yìn fi wàhálà sí táwọn tí wọ́n travel òkèrè tí wọ́n lọ òkèrè táwọn tí wọ́n lọ jámíà káàkiri tó dé kálukú mọ́lẹ̀ tí ò jẹ́ kárí tí iṣẹ́ yìí dé kálukú mọ́lẹ̀ tí ò jẹ́ kálukú tètè lọ bí tó yẹ kó lọ nínú ayé àbí gbogbo èròǹgbà tí yẹn fẹ́ dà láyé tí iṣẹ́ yìí dé kálukú mọ́lẹ̀ tí ò jẹ́ kéèyàn tètè rí dà
tí wọ́n bá fẹ́ fi iṣẹ́ náà ráre tí wọ́n bá sì fẹ́ ba iṣẹ́ náà jẹ́ mọ́yàn lọ́wọ́ dandan ní kéèyàn bọ́ta kó fèsì ẹ̀rí nakil fuhadaka haythu shi'ta min al-hawa mal hubbu illa lil habibi al-awwali gbogbo tó bá wùyàn nìyẹn lè fẹ́ràn lónìí ibi tó bá sì wùyàn nìyẹn lè rán ẹ̀mí rẹ̀ lọ ibi tó bá wùyàn nìyẹn lè fi ẹ̀mí rẹ̀ ọkàn fẹ́ rẹ̀ kéèyàn máa fi yà káàkiri kọ́ máa fi gbé káàkiri àmọ́ tó dá fọ́mì ènìyàn jù láyé ni pé gbogbo àwọn tó jẹ́ olùpìlẹ̀ olólùfẹ́ àkọ́kọ́ àgbọ̀dọ̀ fojú wọn gbolẹ̀ àgbọ̀dọ̀ fojú wọn rárẹ̀ ọ̀rọ̀ díẹ̀ nípa Darul Kitabi wa Sunnah àwọn tí wọ́n ṣiṣẹ́ láwọn markazi tí wọ́n wà ń bẹ̀ àwọn tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n sì lákìtíyàn níbi àwọn tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n jẹ́ àwọn markazi àwọn tí mo fẹ́ dápọ̀ yìí kọ́dà wọn lè mọ́ kàásí wọ́n lè mọ́ rántí mọ́ àmọ́ jẹ́ kí ẹran wọn létí àmọ́ pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti bọ́ síwájú Ọlọ́run àkọ́kọ́ kagbelagbà al-Ustad Dawood Abdelmajid Alfanla tí wọ́n bá ń gbọ́mi lálẹ́ yìí wọ́n máa rántí ìjọ tí wọ́n sọ yí pé alọ́lẹ́ràlẹ̀ ìjẹ́ ìdásí Ustad Dawood Abdelmajid Alfanla kọ̀ wá láti bí kankan látọ̀dọ̀ àfáwà Ibrahim Ad-Dakawi tó jẹ́ ọmọ kí wọn tó jẹ́ ajánásí wọn tí ń bẹ nígbẹ̀dẹ̀ náà àfáwà tí wọ́n dá ilé kéwú ilẹ̀ ìpìlẹ̀ wọn ní ìfẹ́ wọn àkọ́kọ́ tí wọ́n fi ń pariwo rẹ̀ káàkiri gbogbo ayé àti gbogbo àwọn ènìyàn àti haraka wọn wallahi kò tayọ Sheikh Adam mo fẹ́ràn Sheikh Adam púpọ̀ mo like iṣẹ́ Sheikh Adam púpọ̀ iṣẹ́ Sheikh Adam ló sì wù mí lórí gbogbo nǹkan òun ló fà kí gbogbo àwọn ọmọ kéwú Sheikh Adam tí wọ́n ń gbọ́ sí títí fẹ́ Sheikh Adam bẹ nínú ẹ̀mí wọn ló fà kí kálukú sọ̀mí ti ara sọ̀kan wọn sọ ẹ̀mí ara wọn sọ̀kalẹ̀ sí àyè náà àníṣẹ́ nakil fuhadaka haythu shi'ta min al-hawa mal hubbu illa lil habib al-awwal àwọn markazi ni al-Ustaz Dawood Abdelmajid Alfanla ká fi wọ́n sàgbà lálàkọ̀kọ́ wọ́n mà sí ìjọ ta ń ra lẹ́ni ìjọ tí wọ́n lọ bẹ̀ tí wọ́n mọ̀ lọ lè sáwọ́kọ́ Ọlọ́run lóru lọ́sàn lálẹ́ ní nítorí tọ́lọ́run látara pé kí sí Ọlọ́run sáà lè dàgbà láàyè náà ẹ̀kejì bàbá wa àgbà ìmáàmù wa ní sàwọ́ ọ̀rọ̀ tí mo ń sọ yìí tó bá dàbí ọ̀rọ̀ kí wọ́n dé jáde wọ́n challenge mi òun lè ṣe challenge lórí ẹ̀ ẹ̀kẹta àwọn àgbàlagbà anúlé tọ́jọ wọn markazi mọ́ni ẹ̀kẹta nínú àwọn tọ́jọ wọn markazi táàjọ ń lọ táàjọ ń bọ̀ wá níbi haraka níbi gbogbo sẹ́kọ̀ kan òun náà ni Sheikh Abdulkadir Meimasa afá Kadir Meimasa ló mú afá Tawhidi Indarabi òun ló mú dání àtàwọn tó bá wọn sálẹ̀ gàmbàrí nínú wọn nínú àwọn markazi ni bàbá wa àgbà ajánásí àná ọlọ́nkọ́ bá lékún ìkẹ́ àti gẹ̀ fún alákìyàmà Sheikh Hassan Baturi léyìí tí bàbá tó bímọ lọ́mọ náà yọ̀ǹda wọn fáyì náà nínú àwọn markazi ni nínú àwọn ìpìlẹ̀ náà kò sí nǹkan kan tó fà tí mo fi bọ́ta tí mo fi sọ̀rọ̀ yìí nítorí àwọn tí wọ́n ń kọ ìtàn wọ́n ń da ìtàn Darul Kitabi wa Sunnah yẹn wọ́n ń dàrú àwọn kan bẹ tó jẹ́ pé kódà àwọn ti parí iṣẹ́ tán kí wọ́n tó débẹ̀ tí wọ́n sì ń kó kọ wọn pé nínú àwọn àkọ́kọ́ ni wọ́n wà rárá ẹ má dàrú mọ́ra wọn ẹ dákun tó tọ́lọ́ afáwa Hassan Baturi ránjálì kí a mọ̀ dá fún wa nínú àwọn àkọ́kọ́ tọ́jọ markazi táàjọ ń lọ táàjọ ń pọ̀ wá níjọ́ náà aláhì ni wọ́n wá èmi tèmi náà kéré èmi náà ń bẹ̀lẹ̀ àrẹ wọn pẹ̀lú sábà bí ẹni tó jẹ́ pé òun náà ni Hamzatul Wasil alálùbáríkà ni ad-da'iyatul kabir al-allama Sheikh Abdul Latif Maikabara tó jẹ́ pé sílísílà àwọn tí wọ́n pọ̀ jù ní ilé pàtán àfá Shehu pẹ̀lú àfá ibi wọ́n ti pàdé àmọ́ mo lè pàtán àfá Hassan Baturi mo lè pàtán mi bí a ti pàdé látọ̀dọ̀ àfá Latif Maikabara lọ́nkọ̀ bá sàlékún kí àlékún kẹ fún wa la ilaha illallah tó gbogbo èyí tẹ́ ń kọ́ àtàwọn tí ìsara wa tí wọ́n ń dákọ̀ kọ̀kọ̀kọ̀kọ̀ ẹ̀dàpẹ̀ sí ẹbẹ̀rù Ọlọ́run àwọn ọmọ kéwú láàyè náà táwọn náà ń kọ̀kọ̀ púpọ̀ ẹbẹ̀rù Ọlọ́run ẹ̀rọ lè wádìí tẹ̀ dáadáa bí mo ti kéré ma yé mi mo kéré jù láàrin wọn jọ́nà lọ níjọ́ wọn bẹ̀rẹ̀ bí wọ́n ti bẹ̀rẹ̀ mọ́sálásí dé máa àkọ́kọ́ láti kí èmi tí mo pẹ̀rọ mọ́sálásí náà ni wá sí àkọ́kọ́ tá àkọ́kọ́ sí ní Darul Kitabi wa Sunnah èmi tí mo kọ́kọ́ jánà sí fún wọn ni wá sí jọ náà gbogbo tí jáwọn àfáà lọ ní yàyìn láti wá sí lásàdúwà fún àfáà Latif Maikabara bẹ̀m̀bẹ̀ àfáà Hassan Baturi bẹ̀m̀bẹ̀ àfáà Abdulkadir Meimasa wọn bẹ̀m̀bẹ̀ nínú àwọn tó jáwọn markazi wọn ni mú sọ yóò sọ àwọn mí o ipé iṣẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ gbàrà markazi láti bẹ̀rẹ̀ nígbà ọya tí mọ́sálásí ń dìde dúró tán agbé ọ̀rọ̀ tahajjud tí wọ́n gbé wọ́ pé kọ́ máa lọ ká máa sàsíkìrì lórí òrùnjọ́ náà
nínú àwọn tá a jọ bẹ̀rẹ̀ tahajjud ní jọ́nà lọ́hùn tá a máa lọ lè sàsíkiri ń bẹ́ jọ́nà ad-Dr. Abdul Fattah Sarumi ó wà ńbẹ̀ àfáwà Ọ̀gáníjà Abdul Hakim Ọ̀gáníjà ó wà ńbẹ̀ àtàwọn mí tọ́lọ̀ bá ní wọ́n wà ńbẹ̀ èmi náà wà ńbẹ̀ afá láti mi ìkábára wà ńbẹ̀ afá Sheikh Maimanza tí wọ́n ṣe àsíkiri tábẹ̀rẹ̀ àsíkiri lẹ́gbẹ̀ẹ́ akàbí yẹn lálẹ́ torí gbogbo ẹni tó bá fi dáadáa tó bá fi bẹ̀rẹ̀ ayé tó ṣe dáadáa sáàyè kan ẹ má jà fi dáadáa wọn láre ẹ má jà gbàgbé olóore ẹ má jà fojú olóore gbalẹ̀ ẹ má jà fojú olóore gulẹ̀ ẹ má jà gbàgbé olóore ẹ má jà gbàgbé àwọn ẹni àkọ́kọ́ before kọ́rọ̀ àwà dá ilé kéwú kama wá dálẹ̀ after tí wọ́n wá dá ilé kéwú lẹ̀ tán lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà tẹ́ǹdà kọ̀yẹ́ sẹ̀sẹ̀ wọlé wá àfáà wa sàlejò kọ bá wa bẹ̀rẹ̀ Daaru Kitabi wa Sunnah ní pìlẹ̀ sẹ̀sẹ̀ ọba wọn bẹ̀rẹ̀ nípa nígbà wọn dálé kéwú lẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tẹ́rí tẹ́ǹdà kọ̀ yìí gbogbo àwọn tẹ́rí tí wọ́n wáyìí kìí ṣe pé wọ́n jọ bẹ̀rẹ̀ sẹ́rí pìlẹ̀ wọ́n bá wọn lẹ́nu sẹ́ni àfáà wa àwọn àfáà tẹ́ǹdà kọ síbẹ̀ àwọn míì wá bí wọ́n ti wọlé bẹ́ẹ̀ náà wọ́n sì jáde padà àwọn tí wọ́n tó jẹ́ àwọn márkàsì tí wọ́n tó jọ bẹ̀rẹ̀ ẹsẹ́ tí wọ́n kìí sọ àwọn tó jọ màlọ́rin ni mo ń sọ yìí àwọn tí wọ́n jẹ́ márkàsì tí wọ́n jọ bẹ̀rẹ̀ ẹsẹ́ nípìlẹ̀ náà tó jẹ́ pé ńgbà tí wọ́n dá dípúlọ́mà lẹ̀ náà àwọn náà ní ibùdásí àti iṣẹ́ dáadáa táwọn náà ṣe síbẹ̀ òun náà ni Dr. Usman Abdulsalam Al-Thaqafi àwọn gan ni wọ́n gbé ọ̀rọ̀ àádá dípúlọ́mà lẹ̀ gbogbo bí wọ́n ti ń lọ Zaria bí wọ́n ti ń lẹ póstà bí wọ́n ti ń ṣe wàhálà tí wọ́n ń ṣe fìtínà bàbá yìí gangan lóru lérí nínú gbogbo wọn bàbá yìí ni ó rù lérí òun náà ló ṣe sílẹ̀ àti gbogbo àwọn ará Ìbàdàn àwọn ará Àwó àwọn ìsìláàmù díìnì tẹ́ ń pàtàn rẹ̀ yìí tẹ́ ń pọ́kalẹ̀ yìí ni wọ́n fi wọlé wá ẹ má dàtàn rú ẹ dákun tó lọ́hùn àwọn eléyìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò sí láyé mọ́ àwọn míì ń bẹ láyé tá a fi ṣe dáadáa wọn tá a fi hayé tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ tí ó sì yẹ kó pamọ́ afáwa Usmanu yìí Abdulsalam yìí ìwó ọmọ ìwó yà ni wọn àwọn ni wọ́n wà ní Jamiatul Hikma yìí àwọn ni wọ́n kọ́kọ́ ru ọ̀rọ̀ àti diploma tí wọ́n lọ sọ́tọ̀ tí wọ́n lọ sósì tí wọ́n ṣe fìtínà tí wọ́n ṣe wàhálà lórí ẹ̀ àwọn ni wọ́n pe Dr. Fawzi Fasasi àwọn ni wọ́n pe wá látara Dr. Fawzi Fasasi tí wọ́n ti ń wá lọ́pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n wá láti Ìbàdàn láti wo ní kálukú fi wọlé wá ọ̀rọ̀ tàtẹ́rí tí mo ń pa yìí tó bá dàbí irọ́ ẹni tó ní kí wọ́n jáde sí mi kí wọ́n ní mo parọ́ àbí mo gbé tó ju mi ọ̀tọ̀ wọ́n mọ iye ọdún tí mo gùn tí mo lò látara bá fi jí sí Ọlọ́run ibẹ̀ ni mo bí ọmọ àkọ́kọ́ sí ibẹ̀ ni mo bí ọmọ kejì sí ibẹ̀ ni mo bí ọmọ kẹta sí wọ́n mọ wàhálà tí mo ṣe lọ́sàn lóru àmọ́ mi ò fẹ́ kẹ́nìkan san mí lẹ́san Ọlọ́run wa bá tọ́ lẹ̀san lọ́dọ̀ mo fẹ́ kó san mí lẹ́san látọ̀dọ̀ rẹ̀ wọ́n mọjọ́ tá mo ní ìyá tí mo ní bàbá àti ń pa wọ́n tí kò lè tí ní lọ́bì kankan tó jẹ́ pé ní mọ̀ lọ takú síbẹ̀ ni látara sí Ọlọ́run ni àníṣẹ́ pásítọ̀rọ̀ is hanton kọ́lé lọ mustadhafuna fil ard ẹjẹ́ rántí o níjọ́ tí kálukú wa táwọn wáyé ìrànlọ́wọ́ tá ń dààmú lọ́tún tá ń dààmú lọ́sì tá ń kó tá ń lọ tí ò sójú oorun tí ò sí fìtínà Ọlọ́run mo tún wọ lásìkò òṣùrù tí mo tún wà yìí mo fi bíọ́ mo fọlá ìsìdíábà tí ń bẹ lásìkò yìí mo fi bíọ́ mo fọlá ìrí rẹ tó jẹ́ pé iṣẹ́ rẹ ò sì tó nígbà kan mo fi bíọ́ mo fọlá bó ti tóbi tó tọ́ haranta tó jẹ́ pé ojú ẹ̀dá kan kọ̀ọ̀ká kò sì tó láyé mo fi bíọ́ gbogbo ń taari tá a ṣe sáyé ń dákun mọ́ dàlú aláyàmọ́ lọ́fẹ̀ èyí tó jẹ́ àwọn ológun jùlọ Ọlọ́run ẹjá rántí mustad'afuna fil ard takhafuna an yatakhatafakum an-nas níjọ́ tá à ń sunkún pé bọ́ọ̀lù yóò sì dúró bọ́ọ̀lù yóò sì jókòó kódà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi tẹ́ padà rọ́rí wọ lónìí tí kálukú padà wá ń pariwo pé bẹ́ẹ̀ àwọn àfáà lágbájá àwọn ilé lágbájá gbogbo àwọn tí ń dá sí lẹ́yìn wàláhì iṣẹ́ ti nàrú tán iṣẹ́ àwọn ẹni àkọ́kọ́ ti gbà àníyàn ti gbà sàárà ti gbà àdúrà ti gbà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé kọ̀ọ̀kan tí wọ́n padà wá ń tìbọ̀ wọ́n bá mi kábára ń bẹ̀ ni wọ́n bá lè mèmọ́sá ń bẹ̀ ni wọ́n bá lè bàtúrẹ́ ń bẹ̀ ni wọ́n bá ọ̀dọ̀ àfáwà ìmáàmù àgbà nísàwó wọ́n bá wọn bẹ̀ ni èmi tẹ́mi náà ti kéré máa yí wà láì wọ́n bá mi bẹ̀ ni torí mi ni mo wà láàrin wọn tí mo kéré jùjọ náà àjọ jíṣẹ́ Ọlọ́run ni kí n sọ tàwọn tí wọ́n tún wà ní sọlágbẹ̀rú tí wọ́n tún jẹ́ àfá láwọn àfá wa Mustapha mi sọ pé bọ́yá àwọn náà sí bẹ̀rẹ̀ ní wọ́n mọ́ parẹ́ o àmọ́ pé èèyàn ń dúró lọ́sàn-án lóru lẹ́rí àyè náà òun ni láfẹ̀mí kalẹ̀ fún torí tọ́lọ́run gbogbo èèyàn máa kéwú tẹ́mọ̀ kọ̀ọ̀kan ẹ̀dàkùn ẹmọ tẹ́mọ̀ kọ ẹ̀dàkùn torí tọ́lọ́run ẹmọ kọ̀kọ̀ púpọ̀ ẹmọ kan tó jẹ́ pé tó bá díjọ́ gbé di àkíyàmọ̀ tó bá di lọ́la yín tọ́lọ́run padà bá fi hàn yín nípa pé ikọ̀ àbùsí ọ̀rọ̀ àbùsí ẹ̀yìn lẹ́ ń sọ wàláhì kó má di àbálẹ́jọ́ bú fẹ́ni kọ̀ọ̀kan yín ọmọ kéwú mélòó ló fẹ́ dá sọ̀rọ̀ tẹ̀lé tí ń bẹ́ẹ̀lẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀lẹ̀ yẹ ojú talẹ́ni tó ṣe talẹ́ni tó mọ̀ ń parẹ̀ talẹ́ni tó mọ̀ pìlẹ̀ talẹ́ni tó mọ̀ gbà tí wọ́n bẹ̀rẹ̀ sẹ́ àwọn ojú àwọn olóṣe ìtàn kí ni wọ́n pa fún kò sí kankan tó pìlẹ̀ lékèwìn yàtọ̀ tàbí markazi látara kẹni ìfẹ́ markazi mo lè kú torí markazi tó bá kún pé bọ́rọ̀ markazi náà ni mo lè ṣe bá kan òun ló pìlẹ̀ gbogbo ẹ̀ láyé yẹn ni gbogbo kálukú fi sọmítì ẹ̀mí ara wọn sọmítì ara wọn sọmítì ọkàn wọn àmọ́ gbogbo sẹ́tẹ̀rí tí kálukú ń ṣe kò sẹ́nìkan tó rí tí ẹ̀san bìkan nítorí pé ẹ̀san èèyàn kò lè tán ẹ̀san tí wọ́n san fúnra wọn àti iṣẹ́ tí wọ́n bára wọn ṣe àjẹrànlọ́wọ́ tọ́lọ́ ni wọ́n máa rí láàrin ara wọn lọ́tán lónìí àmẹ́sàn kan tí ò ní tán láyé òun náà ẹ̀san tọ́lọ́ wọn bá ní kí ọlá tó bá sànyàn nítorí pé innama nut'imukum liwajhi llah la nuridu minkum jazaahan wala shukuran ọ̀nà tó bá jọmọ lóàbí láyé ọmọ rí tí ẹ̀san lọ́dọ̀ mi nìyẹn
torí pé bí tẹ bá fẹ̀mí ẹ̀san sí lọ́dọ̀ ọmọ ènìyàn ó súnmọ́ kẹ má rẹ̀ sàn ọjọ́ pé ntẹ́ tí ò ní dùn mọ́ yín lẹ́gbọ́ tí ò ní dùn mọ́ yín òun náà lẹ́rìí. after àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí tẹ́rí tí wọ́n lọ tán òun náà ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ akọ̀mọ́nkéwú ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí fi máa ń rọ́rí wá tí kálukú fi ń lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì sì ń lọ wọ́n jáde ní bí mo ṣe kéré mọ́ bí mo ṣe wà ń bẹ̀ gbogbo ọmọ kéwú tí ó bá jáde kọ́ ọmọ tó sọ lọ bí afá àti wọn nílé kéwú tọ́jú afá wa gbà èmi tó tọrọ mọ̀nà ọlọ́run fún wọn wọ́n tọrọ ìmọ̀nà ọlọ́run fún wọn wọ́n tó tọrọ mọ̀nà ọlọ́run fún wọn èmi náà tọrọ fúnra mi ibi tí wọ́n lọ ọlọ́run sì wọ́n lẹ́ni tí ó ṣe padà kò sí nǹkan kan tẹ́lẹ̀ tó pilẹ̀ Daaru Kitabi wa Sunnah tó fi di pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dá ọmọ síbẹ̀ jù nílọrin yàyà àti gbogbo níta ọmọ márkàsì ni wọ́n ṣebí mi ni mo bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì sọ̀rọ̀ láwọn afá pé ẹ máa bọ̀ wá àwọn márkàsì náà ni iṣẹ́ márkàsì náà ni wọ́n ṣe lọ́tún ló sí lẹ́kọ̀ọ́ káàkiri ṣebí mi ni wọ́n fi àwọn ọmọ sí lọ́dọ̀ ṣebí mi ni àwọn bàbá yẹn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn èmi ni wọ́n mọ̀ tí wọ́n ká àwọn ọmọ sí lọ́dọ̀ ṣebí mi náà ni mo fi wọ́n lọ́kàn balẹ̀ pé iṣẹ́ márkàsì náà ni láàyè yìí gbogbo àwọn ilé kéwú yòókù ẹ má bínú torí tọ́lọ́run mo fà nábì mo fi bẹ̀yìn ẹ dákun gbogbo ilé kéwú tí n bá dákọ̀ yìí ẹ má bínú mi ò fojú kéré yìí o mi ì sì fojú kéré iṣẹ́ yín mi ì sì lẹ́ ìdámọ̀ kankan mi ì sì lẹ́ tó nǹkankan àmọ́ tó bá di lónìí tí nǹkan bá fẹsẹ̀ múlẹ̀ tán tá bá wá lẹ́yìn lẹ̀ wà ń bẹ́ ipé kọ̀ sára ọkọ̀ sáwà máa ń lónìí ẹ jẹ́ kí n wá sọ fún yín pé gbogbo jọ́ta àti sin tàǹsí láyé ń jọ ni wọ́n ránṣẹ́ pé yín kẹ́ máa bọ̀ wá tí wọ́n fi yín ṣèyàn láyé náà níjọ́ta ní àlejò tó jẹ́ àlejò gidi ní àlejò sán tá a ní láti ta àdàbíyà ni wọ́n ránṣẹ́ sí ni kọ́ wá jòkó gẹ́gẹ́ bí àlífàtọ̀ àdàbíyà ń jọ náà àbálífà bàbá wa lágbàjì ni wọ́n ránṣẹ́ sí àbí àlífà bàbá wa lágbàjì gidoma ni wọ́n ránṣẹ́ sí kò sẹ́ni kankan tẹ́rí tí wọ́n fi wípé ń jọ náà lọ́hùn Sheikh Muhammad Habibullahi Adam Abdallah Al-Filori Khalifatu Sheikh Adam ń lọ́wọ́ ń jọ mùtẹ́rí àbí lárúbáwọ́ tó wá láti Kuwait gbogbo ayé ló pé níjọ náà lọ́hùn gbogbo mùsùlùmí gbogbo lọ́rùn yìí ló pé níjọ náà lọ́hùn níjọ náà níjọ wọn pé àfáà yìí náà lọ gba máìkì ìdírò yìí náà lọ gba máìkì tó ti tẹ́síkì ayé lójú gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbogbo ayé àtàwọn lárúbáwá náà ipe ẹni tẹ́ gbéṣẹ́ fún èèyàn ni ẹni tó fi sẹ́ràn ni fídíò náà máa bẹ lọ́dọ̀ tiwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ jọ́nà gbogbo kálukú wa náà lágbọ́ gbogbo wa náà làwọn bẹ́ wọ́n fún yín ní gáyàtọ̀ ìtẹ̀rọ̀m ni wọ́n ṣe lójú gbogbo ayé jọ́nà ní bàbá wa Mudiru Markazu tó ní ẹ̀rọ sẹ́sí wọn wá pàbí tí wọ́n lọ tì ẹjá rántí wazkuru iz antum qalilun mustad'afuna fil ard takhafuna an yatakhatafakum an-nas fa awakum wa ayyadakum bi nasrihi wa razaqakum min at-tayyibat la'allakum tashkurun ìjọ tẹ́ ìgán fọ́ra yí tẹ́fẹ́ sí walimatul Qur'an walima ìyàwó tàà mọ́ sí ní lọrin alifatul Adabiyya ni wọ́n wá ní àbíta àwọn òun ni wọ́n tẹ́ni wọ́n ránṣẹ́ sí kò sẹ́nì kankan tí wọ́n wá láti markazi ni wọ́n ti wá Sheikh Habibullahi Adam Abdallah Al-Filori wa Sheikh al-marhum Sheikh Abdullahi Indasalati wa Sheikh Dawud Abdul Majid Al-Fanla àti gbogbo àwọn ayahatu tadris nínú markazi àwọn ni wọ́n kún sí ilé sọ́lá gbẹ̀lú tí wọ́n bọ̀ bá ìbẹ̀njọ́ náà ọjọ́ kan nínú ọjọ́ yìí láyé tẹ́ gbọ́dọ̀ gbàgbé ọjọ́ ẹ̀yẹ kan nínú àwọn ọjọ́ tẹ́ gbọ́dọ̀ gbàgbé àti ẹ̀yin àti gbogbo tí jọ ọmọ kébùlà papọ̀ bàbá yìí fi táìmù wọn lẹ wọ́n fásitì wọn lẹ wọ́n àtẹ́ndì sí yìí gbogbo àwọn tàbá ní wọ́n wà ń bẹ̀ lónìí ẹ dákun ẹjá sọ fún àwọn àlífà àwọn mélòó ló wà ń bẹ̀ ìjọ náà àlífà mélòó ló wà ń bẹ̀ kí la wá fẹ́ ṣe ní tọ́jẹ́ ilé kí ó ní Daaru Kitabi wa Sunnah tí gbogbo ọmọ Markazu ní pọ̀ báyìí dìbò ìjọ náà àdàbí àtẹ́bá ti bá ń lọ bẹ̀ lónìí kọ́kàn mọ̀ pé ìjọ tílẹ̀ dá tí ó sáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ lọ́fà sábàbí tó fi ráyè àjọ pilẹ̀ kò sí àdàbí àkàtàjọ pilẹ̀ ayé ojú atẹ́gùn ni mo ti ń wùyẹ ọ̀rọ̀ tó bá rí bẹ́ẹ̀ kí wọ́n jáde sí mi kọ́ challenge mi kásì mọ́ àdàbí àwọn wá tájọ bẹ̀rẹ̀ àní nakil fuhadaka haisu shita min alhawa àbáwo malhubbu illa lilhabibil awwal ìfẹ́ àkọ́kọ́ ìdákẹ́ mẹ́jà fojú rẹ̀ gúlẹ̀ gbogbo kálukú ni wọ́n lọ bí tí wọ́n fẹ́ lọ́nà ayé ní kálukú ní freedom ayé yẹn lọ fa sábàbí táwa náà fi wà lójú kan àgbò yí pé kò wù wá láti tẹ̀síwájú lẹ́yìn ìgbà tá parí ẹ̀kọ́ tó mú mi darapọ̀ mọ́bẹ̀ yẹn gan láti pèlè sẹ̀sẹ̀sẹ̀sẹ̀sẹ̀ òun náà ni tí a bá wà Abdulatif mi kábàrà tó sọ fún mi pé abáṣẹ́wẹ́ ma bọ̀ wá pẹ̀lú kọlọ́dọ̀ wọn wá mí ní àfúyín ní kẹlọ̀ lẹ́lárúbá kàsí kìnnìkan lẹ́nu wọn bá tọ́nà ní ká mọ̀ ìjọ náà walillahi alhamd àmọ́gbà tí ṣe dérí iṣẹ́ tán ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ tẹ́ ń bẹ̀ ní ọ̀fà sábàbí kí n ráyè jáde máa nítorí ẹ̀bánújẹ́ bàbá tó bí mi lọ́mọ torí ẹ̀bánújẹ́ àwọn ilé wa bí mo torí ẹ̀ jáde mo torí ẹ̀bánújẹ́ tí wọ́n bá ń pè mí pé àwọn sọ́wọ́ àjòkó lójú kan ní ma ní ìjòkó lójú kan lójú tí lẹ́rọ tí mo ti jòkó lójú kan lọ́dọ̀ Ọlọ́run ìjòkó lójú kan màkàmà mi ga lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú sẹ́tẹ̀lẹ́ tí mo sì ẹsà sí ẹjẹ́ sí pẹ̀lú ìkìláàsì bàbá tó bí mi lọ́mọ jọ́ tí bá jáde tí bá ní lọ bẹ̀ yóò sọ fún mi pé mọ́rò kúrò sáfà rẹ̀ bá ti ká ní ìyó dúdú sáfà rẹ̀ gbogbo iṣẹ́ tó bá ní kọ́ máa sí pẹ̀lú lókọ̀ kankan ni má dá o má sì sàbòsí pẹ̀lú rẹ̀ wá sí gbẹ̀yìn tí bàbá máa ń sọ fún mi títí tán fi jáde kó láyé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Darul Ulum tí wọ́n bá kó nílé kéwú bẹ̀yẹn nírọ̀lẹ́ Daaru Kitabi wa Sunnah ni wọ́n sẹ́rí wá
gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n wà ní Darul Ulum gbogbo àwọn àfáà tí wọ́n wà ní Darul Ulum ìjọ náà àwọn ni wọ́n fa sábàbí tí gbogbo àwọn ọmọ yẹn fi bọ̀ bá ń di Darul Kitab látara pé kíni ẹ máa bọ̀ wá tẹ́ bá ti débẹ̀ ẹ̀rí míníà nígbà tí wọ́n tí ì ṣe mu'adala níjọ náà ní Darul Ulum ilé kéwú mélòó ló kọ́ mọ́ wá síbẹ̀ gbogbo tọ́pọ̀ bá ń dìbẹ̀ látòkè látàwọn ọmọ markazi ni látàwọn bàbá markazi kò sẹ́ni kankan tẹ́rí tó kún bẹ̀ lọ́kàn lókè nísàlẹ̀ wàláhì ọmọ markazi ni wọ́n síbẹ̀ mi ó ní ọdún tí mo fi sọ̀rọ̀ wá pẹ̀lú inú kan ọ̀kankan pẹ̀lú sí àṣekára ọmọ mo fi gbogbo yòókù lẹ̀ sọ́dọ̀ Ọlọ́run àmọ́ àwọn sẹ́kàn máa ń bẹ àwọn ọ̀rọ̀ kan máa ń bẹ tọ́jọ́ pé ìwọ̀n ní yọ̀ǹda ẹni tó bá dijọ́ gbẹ̀ǹdà kìámà ó ń tọ́ wọn dúró ìbínú gbé báyìí àjọ máa challenge ara wa bá ẹ̀yìn yọ̀ǹda yìí torí bí àbùsí lélẹ̀ yìí ní àbùsí tó lágbára tó yẹ bá gbogbo nǹkan lẹ̀ fọlọ́ torí náà ìpàdé markazi nù ni léyìí tí mo mọ̀ lára kọ̀ọ̀kan náà tí ẹ bá rí ọ̀rọ̀ mi tó bá jáde lẹ́yìn ọ̀rọ̀ tí mo sọ yìí tó jẹ́ ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ní àtakùn ní ìrètí rẹ̀ kì í sì tún wá gbé mi jáde wá fún mi subhana rabbika